tó. Àtọ́ bàbá o, pápá nìkan ní bàbá o, òkè apáta pìtù. Orúkọ láwọn kan ní yàrá ìjà láìlú wá ìlú ọ̀bà lọ́la o. Nínú ayé lágbẹ́ tìrẹ́ òkú wá ìlú ló ṣẹ̀dá òkú tí igbó jàre. Ẹ káàsán o ẹ̀yin ènìyàn wa ní gbogbo tìbútòrò orílẹ̀-èdè yìí àti ẹ̀yin odi àtonílé àtàlejò. A kí yín, àwọn mùsùlùmí a kí yín, ẹ kú ńgbẹ. A kí àwọn kìrìsìtẹ́nì náà pé wọ́n kú ọdún èní, ẹ̀mí wa yóò sọ̀pọ̀ ọdún láyé o. Tó ní tó gbé mi wá sórí ètò lọ́sàn-án yìí ó ní ìtànmọ́lẹ̀ sí àwọn àṣà kan tí ń bẹ lọ́wọ́ ìran Yorùbá tí a mọ̀ ń dá táyé mọ̀ mọ́ wa dáadáa. Ayé mọ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún, wọ́n mọ̀ mọ́ Yorùbá, wọ́n mọ̀ iná ọ̀tẹ̀, ká dá iná ọ̀tẹ̀, wọ́n mọ̀ mọ́ Yorùbá dáadáa. Ṣùgbọ́n kíní kan tí wọ́n ń bẹ nílẹ̀ Yorùbá tá a sẹ́ẹ̀tì máìndì wa sí tó jẹ́ pé tí ó dàbí àṣà toró ti dàṣà àtìrandíran, ó ti ń di ọ̀rọ̀ àtìrandíran tó jẹ́ pé kò sí tẹ́ bá Yorùbá pàdé tí Yorùbá bá rí yín pẹ̀lú àwọn nǹkan kan, ó ní èrò tí ó mọ̀ rò pẹ̀lú condition tó bá yín. Àṣà Yorùbá ni, àṣà Yorùbá ni, ó dẹ̀ léwu gan. Kò sí tá a fẹ́ wí ń bí tó fẹ́ change mind àwọn èèyàn tọ́lọ́run bá dá bẹ́ẹ̀, kò sí tá a fẹ́ wí ń bí. Ṣùgbọ́n gbogbo ẹni tí irú nǹkan bẹ́ẹ̀ ó bá kàn bí àbùkù, wọn ó kàn ti prepare mind wọn pé tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ sí mi, nta yóò sọ pẹ̀lú mi rèé. Òun ni ètò tá a fẹ́ gbé kalẹ̀ lénìí. Kí ni nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí òun gangan náà? A fẹ́ sọ̀rọ̀ lórí ìgbàgbọ́ Yorùbá wípé tẹ́ ẹ bá rẹni tó lówó, Yorùbá ò gbàgbọ́ pé èèyàn lè ṣiṣẹ́ kó fi rówó. Yorùbá ò gbàgbọ́. Ìgbàgbọ́ Yorùbá kò rọ̀ mẹ́ni tí ń ṣiṣẹ́ kó lè lówó. Torí ẹ̀ ni àṣà mọ̀kàn ṣe wà ńlẹ̀ Yorùbá pé iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹun, òwò dé ọmọ àṣelà. Ibi tí mò ń bọ̀rọ̀ lọ gangan nu. Iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ, òwò dé ọmọ àṣelà. Ìgbàgbọ́ Yorùbá ni. Ìgbàgbọ́ Yorùbá ni. Yorùbá nígbàgbọ́ pé ẹ̀dá kan ò ní wá sílé ayé yìí tí bá ń ṣiṣẹ́ yóò kàn máa jẹun ní nídìí iṣẹ́ tí bá ń ṣe, kò ní lákòjọ. Ìgbàgbọ́ Yorùbá ni wípé gbogbo ẹ̀dá tí bá ti ń ṣe káràkátà, tí ń fìkan kú kan, tí ń jùlẹ̀ tí tó ń gbà míì wọlé, wípé irú wọn ní máa lówó. Wọ́n wá nígbàgbọ́ púpọ̀ pé tẹ́ bá wá rí ẹni tí bá wá ń fìkan kú kan tí ń sọ dowó, irú ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ ní nǹkan kan tí ó fẹ̀yìntì tí ó jẹ́ bí àgbẹ́kẹ̀lé rẹ̀ tí ó máa lò tówó fi máa wá. Yorùbá ò nígbàgbọ́ pé èèyàn lè gbọ́jà kalẹ̀ kó tà á. Ìgbàgbọ́ Yorùbá ni pé o gbọ́dọ̀ lo àwọn nǹkan kan tí ó máa attract customer tí wọ́n fi máa wá, torí kì í ṣe ìwọ nìkan ló ń ṣerú òwò yẹn. Gbogbo ilé ìtọ́kọ̀ wà ní school pé tẹ́ ẹ bá fẹ́ dá iléeṣẹ́ lẹ̀, ọ̀wọ̀ environment tí ọjà ó ti yá, ìbẹ̀lẹ̀ lọ gbọ́jà rẹ sí. Yorùbá ò nígbàgbọ́ nù rẹ̀. Ìgbàgbọ́ tí Yorùbá ní ni pé ọba àgbé ọjà rẹ sínú igbó, tí ọṣẹ bá dùn ọlá dáadáa, ọlọ́jà alájèrè ó wà. Ìgbàgbọ́ tí Yorùbá nínú lélẹ́yìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tọ́lọ́run kẹ́ láwùjọ wa lénìí, wọ́n wá máa ń sá fún ẹni tí Ọlọ́run ò bá kẹ́ tó wọn, torí irú àwọn orúkọ báyìí ká má bàa sọ wọ́n lórúkọ pé
ó ṣẹ́ṣó ni. Yorùbá ò nígbàgbọ́ pé èèyàn lè ṣiṣẹ́ kó fi lówó. Yorùbá ò nígbàgbọ́. Ó sì jẹ́ nǹkan ìríjú, nǹkan tí ń fa àbùkù, ń fa káwọn èèyàn má fẹ́ ṣoore fún ẹnìkejì wọn nítorí irú àwọn orúkọ yìí tí wọ́n ń sọra wọn láwùjọ. Màá fún yín ní àwọn example kan lénìí. Ẹ wo ọkùnrin kan oníṣòwò ni, gbajúgbajà oníṣòwò ni lórílẹ̀‐èdè aláwọ̀ dúdú tí wọ́n ń pè ní Dangote. Ọmọ ìran Haúsá ni, kì í ṣe Fúlàní Dangote, Haúsá gangan ni, ọmọ Kánò ni. Torí ìran Kánò, àwọn tíjọba ń bẹ̀ ní Fúlàní, àwọn ìran Kánò ìran Haúsá ni wọ́n. Kí ni mo fẹ́ fàyọ ní ọ̀rọ̀ yìí ni pé ní nǹkan bí ọdún bíi mélòó kan sẹ́yìn, ìgbàgbọ́ táwọn èèyàn ní, especially àwọn Yorùbá, lè gbọ́ káwúsá gan máa sọ, bóyá wọ́n ń sọ o, èmi ò gbọ́ rí lẹ́nu wọn, ṣùgbọ́n Yorùbá a máa sọ dáadáa. Wọ́n ní Dangote wò ẹni tí ò níyàwó lé tó bímọ ni, ọmọ àbúrò rẹ̀ ní fi ń sọmọ, ẹni tó ti fi nǹkan àdé rẹ̀ sówó. Ìgbàgbọ́ tí Yorùbá nínú. Ó wá sọ̀rọ̀ mọ́ gbogbo ẹni tí bá ti ń rí jẹ nílẹ̀ Yorùbá tọ́lọ́run bá kẹ́ gbẹgbẹ́ rẹ̀ lọ tó dádúró, tí ò bá mọlẹ̀ tẹ̀ dáadáa, ayé ó sọ lẹ́nu. Wọ́n ní ọjọ́ má gba nǹkan jẹ lọ́wọ́ rẹ̀. Gbogbo àwọn aráalé wọn kò mọ̀ sẹ́ni sóríire, bẹ́ẹ̀ nìkan mà ló sóríire. Tẹ́nìkan bá fi lè dá oríire ṣe nínú ọ̀ràn kan, àwọn ìyókù dáràn. Ẹni náà dáràn, sorry. Wọ́n ò rò ọ̀rọ̀ tá à ń sọ yìí, wọ́n ò rò kàn. Wọ́n ní ó ti lọ kádàrá wọn ni, tàbí ká sọ pé ìyá rẹ̀ ló lọ wá ajé fún, pé kádàrá àwọn ìyókù ní fi ń mí. Ọ̀rọ̀ tí mo dálẹ̀ yìí ó máa ní part 2 lágbára lọ́wọ́ Ọlọ́run Ọba. Èyí tí ì ṣe débi kan o, ṣùgbọ́n ọ̀rọ̀ ń bọ̀ nù series tí mo dálẹ̀ yìí. Mo tún wá fẹ́ bẹ̀ ẹ̀yin ènìyàn mi, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ fáǹsì mi, ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run Ọba, ẹ ṣàánú wa, ẹ bá pín kínní ní lógúnlọ́gbọ̀n, ẹ bá wa tì káàkiri àgbáyé, ẹ jẹ́ káwọn ayé orí, torí ẹ̀kọ́ kan wà tí mo fẹ́ kẹ́ ẹ kọ́ nínú program tí mo gbé kalẹ̀ yìí, torí ẹ̀ ló jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀, tí mo fẹ́ kọ́rọ̀ pọ̀ jù mẹ́. Ẹ jọ̀ọ́ ẹ bá ń tàn kálẹ̀ káàkiri, ẹ bá share rẹ̀ lórí YouTube, ẹ bá mi subscribe sórí ìkànnì yìí kẹ́lẹ̀ bá máa gbádùn mi. Ṣé rí, táwa bá mú ètò wá fún yín, kì í ṣètòrí pé ká lè fi à ń ṣe nítorí kẹ́lẹ̀ bá kẹ́kọ̀ọ́ nínú ẹni. Lágbára lọ́wọ́ Ọlọ́run wa, ntẹ́ kọ́ nínú bí yóò sì jẹ́ ìwúlò fún yín lágbára lọ́wọ́ Ọlọ́run. Ṣé rí, ẹ wo orú kéèsì Dangote tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Ayé bìlíìfù kó ṣẹ́ṣó owó ni. Dangote, Ọlọ́run ò dá lẹ́ni tí máa ń ṣàánú. Ọlọ́run ò dá Dangote lẹ́ni tí máa ń ṣàánú. Mindset Dangote tẹ́ bá wò dáadáa, ó ní facial look Messi. Discussion ń bọ̀ lórí ẹ̀ nígbà tó bá fẹ́ expatiate bọ́ọ̀lù ṣe dá àwọn èèyàn kọ̀ọ̀kan èèkàn, àwọn ògo bọ́ọ̀lù ṣe ṣètò wọn sórí ilẹ̀. Mo ń mú program bọ̀ lórí ẹ̀, bọ̀ kò sínú series eléyìí, ìbákan yànnàná rẹ̀ díẹ̀ ni kẹ́ fi mọ̀ tẹ́ máa bá pàdé lọ́jọ́ iwájú. Dangote ní facial look bíi Messi kì í fi gbogbo ara rẹ́rìn, Dangote náà kì í fi gbogbo ara rẹ́rìn. Wọ́n máa wà factual tá bá ń sọ̀rọ̀. Tí wọ́n bá ń gbọ́rọ̀ látẹnu yín, wọ́n yìí ṣe ẹ̀dá tí máa tètè fèsì, nítorí pé tínkà ni wọ́n máa ń ronú jinlẹ̀ gan, wọ́n fẹ́ràn owó púpọ̀. Ìwọ̀n bá sì náà lè fowó wọn báyàn ṣeré mọ́ bọ́ ṣe rí mu. Àṣírí lẹ́ ń gbọ́ lẹ́nu mi lẹ́ni. Àṣírí àti ìrírí ni mo fẹ́ papọ̀ nínú prógrámù yìí tí wọ́n fẹ́ kẹ́ ẹ tẹ̀lé. Ẹ wá wo bí Dangote ṣe gàǹgà tó góńgó tó, ayé sì tún rí Dangote bí ẹni tó ṣògùn owó. Wọ́n rí pé ó ṣẹ̀ṣọ́ owó ni. Ìgbàgbọ́ Yorùbá nù o. Yorùbá ò bìlífù pé gbogbo ẹni tẹ́ bá rí tí bá ń kawó báyìí gbàrà pọ́lọ́ǹkẹ́ ni. Ìgbàgbọ́ Yorùbá ni pé ó ṣẹ̀ṣọ́ ni. Àjàjà tó bá wá tètè rí ní kékeré,
tí owó ìbá wa lọ mọ́ ọ lọ́wọ́ bóyá ọkàn bíi kọ́lé bíi mẹ́ta ọ̀rá mọ́tò bíi mẹ́rin ó sì lò gbà àsìkò rẹ àsìkò yẹn wá lọ mọ́ ọ lọ́wọ́ owó yẹn ò ríbi ti tẹ́lẹ̀ mọ́ bóyá bísínẹ́sì rẹ àwọn èèyàn tí ń ṣe ti pọ̀ bísínẹ́sì tó fi rówó torí tí mo sábà ń fa pírọ́blẹ́mù nìyẹn tàbí kó jẹ́ pé àkóbá kan wá tó le tàbí kó jẹ́ pé ìlẹ́gà ni bísínẹ́sì tó ṣe tó fi rówó Yorùbá ò ní ronú lọ́bẹ̀ táṣìírí ìlànà tẹ́ fi ń rówó yẹn ti wá tú tẹ́ ẹ̀ wá rí mọ́ wọn ni a sọ fún yín pé ọṣẹ ní wọn ń gbà wọn abẹ́yà babaláwo tó ṣe fún ti kú wọn ò rí ọṣẹ yẹn ṣe mọ́ tàbí kán sọ pé kí ni Rọ̀wání àti ń gbówó wá fún Rọ̀wání àyẹ̀ ó ti rẹ̀ ní kò lè rówó gbé wá mọ́ ìgbàgbọ́ Yorùbá nù ẹni tó lówó tí ò lówó mọ́ wọn ò lọ sọ̀gbọ́n owó ni ẹni tó bá wá lówó tó bá wá kú tender age ó tógun owó ni àwọn ìrẹ́ ni tí ó kú tender age tí ò lówó wọn ní àmúwọ́ Ọlọ́run nìyẹn ṣùgbọ́n ẹni tó kú tender age tó wó ń bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n ti gbàgbé pé ikú nìkan ni ò lákòókò àti gbà nínú ìrìn àjò ẹ̀dá ikú ló pa ọmọ tán lóyún rẹ̀ tó pọ̀ṣù kan tí wọ́n ṣe ikú ló pa àṣàrà ìlú ló mú kó ń bẹ̀ ayé Yorùbá ò ní ronú lọ bẹ o ìròrí Yorùbá ni pé gbogbo ẹni tó bá ti kú tender age tó o bá lówó lọ́wọ́ ọ̀sẹ̀sọ owó ni. ìdí rẹ̀ ló jẹ́ kí n mú ètò yìí wá láti wá jẹ́ káwọn èèyàn mọ gbogbo tí wọn ó bá pàdé nínú ìrìn àjò ayé wọn. ìwọ tó ń forí jágbó jálù kiri lẹ́nìí tó ń wá owó tó ń wá bí ọlà ó ṣe tó ọ lọ́wọ́ táyé òrí náà rí ọ báyìí níjọ́ tí ọlà yẹn bá dé tó bẹ̀rẹ̀ sí ní ná orúkọ táyé ó sọ ọ́ ni mo ti sọ ọ́ lónìí wọn ò lọ ṣẹ́sọ owó ni bí ayé ṣe rí nílẹ̀ Yorùbá nù o èyí ní nǹkan jẹgbẹ́ rẹ̀ lọ wọn ó attribute nǹkan kan mọ́ pé bó ṣe ṣe ìrìn báyìí báyìí ló rìn even kan máa rí orí ilé ayé wọn ó sọ àlámọ̀rí rẹ̀ níbi ìgbà táwọn kékeré màá sọ àwọn kankan tó jẹ́ experience mi ibẹ̀ mo fẹ́ wọ̀ yìí nígbà táwọn kékeré a máa ń gbọ́ orúkọ bàbá Sàràkí tó ń pè ní Olúṣọlá Sàràkí bàbá yẹn kú ó ti kú sìn ọmọ ìlú Ìlọrin ni òun ló bí bàbá ẹ̀gbọ́n Bùkọ́lá Sàràkí tó wà lẹ́nìí former senate president bàbá tó bí wọn olóṣèlú ni bàbá yẹn rí ìgbàlò lókè ìpẹ wọ́n sì ráyè ṣe nígbà tí wọ́n bàbá yẹn olóṣèlú ni Ọlọ́run sì tètè kẹ́ wọn nítorí pé àwọn ní àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ di ipò òṣèlú múlẹ̀ Yorùbá tí wọ́n lọ sojú agbègbè wọn ní ìjọba òkè ńgbà yẹn ìjọba federal senator ni bàbá yẹn náà torí ẹ̀yin ọmọ tẹ wà ń tàlẹ́ ní ẹ lè má mọ ìrìn àjò bàbá Sàràkí wípé ọmọ ọlá yíwọnú ọlá làwọn Sàràkí tẹ̀ ń wò yẹn bàbá wọn ló bẹ̀rẹ̀ ọlá yẹn nínú òṣèlú káwọn ọmọ tó mọ tẹ́wọ́ gbà á torí ń tẹ́ bá tún sọ pẹ̀lú ìran yẹn lọ́la kẹlẹ̀ mọ́ bàbá wọn ni wọ́n sọ lóko wọ́n ní Olúṣọlá Sàràkí kì í ná kan tán tí fi máa rí mi iná wípé tó wá ti tọ́ bọ́nú àpò báyìí iye tó bá ń bẹ̀ ní ọ̀nà wọ́n wá ní oṣù oògùn owó ni nígbà yẹn wọ́n ní bàbá Sàràkí ṣoògùn owó ni pé iṣẹ́ tí ń lò yẹn iṣẹ́ yẹn ní agbára kódà níbi tá a gbọ́ ìdí ẹ̀dí wọ́n ní ẹyẹlé ń bẹ́ náà tí wọ́n lò tí wọ́n fi ṣiṣẹ́ yẹn fún wọn nígbà tí wọ́n bá parí iṣẹ́ yẹn tán sí yàn ní ọwọ́ ọ̀tún ọwọ́ yẹn lọ́ọ́ fi mọ mówó lọ títí tó fi kú tí bàbá yẹn bá ti tọ́ ọbọ̀ náà gbádọ́ báyìí tó mú jáde èlò sì ní bàbá náà náà 5 naira láyé ìgbà tí owó níyì highest currency Nàìjíríà ń gbà yẹn 20 naira ni so ẹ wo 5 naira tí yóò kó sínú àpò bí ó ṣe pọ̀ tó bóyá mẹ́rin bàbá wọn fún yẹn ni o àbí méjì ó lè ná báyẹn nígbà yẹn dẹ̀ ní mílíọ̀nìà ni wọ́n lẹ́ni tá à ń sọ̀rọ̀ yìí mílíọ̀nìà ni wọ́n nígbà yẹn bílíọ̀nìà gan nígbà tá à ń sọ yìí àwọn bàbá yẹn bílíọ̀nìà ni wọ́n highest currency Nàìjíríà gbà yẹn dẹ̀ jẹ́ 20 naira lẹ́ni téèyàn bá jẹ́ bílíọ̀nìà highest currency Nàìjíríà jẹ́ 1000 ṣé tó bá fẹ́ lóòdù
5 million sára kò ní lòdẹ̀. Ẹ wá wo ìgbà yẹn tó jẹ́ pé 5 naira ní highest currency, wọ́n dẹ̀ jẹ́ billionaire nígbà yẹn. Ẹ wá wo iye tí bàbá yẹn ó ná kó tó lè kàn sàlẹ̀ àpò. Ẹ wo iye tó máa ná léde tí bá ná 5 naira. So ayé wá rí pé Olúṣọlá Sàràkí tí ń lòun àwa náà wàrú rẹ̀. Àwọn kan orí ìrìn àjò pé wọ́n ń wá irú owó bàbá Sàràkí ni wọ́n kú sí. Pé àwa náà fẹ́ dàbí Olúṣọlá kákan tọwọ́ bàpò ká mọ́wọ́ bòde. Wọ́n wá owó yẹn fà nígbà tá à ń sọ yìí. Àmọ́ àwọn ẹ̀gbọ́n tó jẹ́ pé ìrìn àjò yẹn náà rìn títí táyé wọn ò fi nítumọ̀ dòní. Wọ́n fẹ́ máa náwó bí Sàràkí. A sì mọ̀ yí àwọn èèyàn tí fọwọ́ náà gbá lórí ìrìn àjò yẹn nígbà tá à ń sọ yìí. Tí wọ́n ní tí babaláwo yẹn ní kí wọ́n lọ mú nǹkan wá, àwọn ṣoògùn fún wọn tí wọ́n kàn máa mówó nínú àpò bí ti bàbá Sàràkí. Bó ṣe lọ́lẹ̀ Yorùbá nù. Ẹ wá wò fá tó fi dórí sàrà. A discuss nǹkan kan lọ́fíìsì mi of recent. Nígbà tí wọ́n bá ṣe sàrà fáwọn èèyàn pé ẹ gbà, ẹlòmíì nílẹ̀ Yorùbá lè ní wọ́n jẹ sàrà mọ́. Wọ́n máa ń sọ̀rọ̀ àwọn pé yóò lo kádàrá rẹ ni. Àgàgà ìwọ tó bá níbi mọ́tò mẹ́ta nínú kọ́mpáǹdì kan, bóyá lé onílé lọ ń gbé, tọ́lọ́run wá kẹ́ ọ, tọ́lọ́ tó ń bọ̀ táwọn òṣìṣẹ́ máa ń bá wọn lé lójoojúmọ́, àwọn tí ń bọ́ ṣiṣẹ́ tó ń fún wọn lówó. Àbí ládùúgbò ìwọ gan tiẹ̀ lọ nílé, àwọn èèyàn rí pé ilé rẹ máa ṣe yọmuyọmu. Ńjọ́ tó o bá dáná pọ̀ fẹ́ ṣe birthday fọ́mọ àbọ̀ fẹ́ ṣe kíníkan, tó o bá há oúnjẹ ntí wọ́n lè bọ́ jẹ ní kó mọ́. Àti ẹran ọdún, ṣùgbọ́n tó bá ti jẹ lẹ́yìn méjèèjì yẹn, tó o bá dáná wólẹ̀ tó o bá ṣe wọn ò ní bọ́ jẹ́. Má bá ẹ rí ọ tó o pa màálù ọ ti wọ̀ ọ́. Wọ́n lọ ó fẹ́ renew ni, ó fẹ́ renew ni. Irú pressure yẹn òun ni àwọn ọmọ tí wọ́n pa ọmọ Yahoo ní Ondo tí wọ́n ní ìjàpá mẹ́ta láì rí nǹkan kan nínú mọ́tò ọmọ nítorí pé wọ́n rí pé mọ́tò tó gbé tóbi jọjọ orí rẹ̀ lọ, ọmọ yẹn dẹ̀ jọmọ kékeré. Ifun tẹ bá tẹ wá bọ́ ṣe ní mọ́tò sẹ́yìn tẹ jọ́lọ́kadà tẹ wá títì sẹ́yìn ló fẹ́ lò ní. Ṣùgbọ́n ìbínú tí tálíkà máa ní sólówó àti èrò ọkàn wọn ó mú wọn lu àwọn ọmọ yẹn pa, ó mú wọn lù pa, wọ́n dẹ̀ dáná sun mọ́tò ẹ̀. Kẹ́ lè mọ bí èrò Yorùbá ṣe rí lórí ọ̀rọ̀ owó. Torí ìwọ tó bá pè láhùn ọmọ orí tọ́lọ́run ṣe fún ọ nílé ayé rẹ, tó bá ní àhùn ní kì í fún yàn ní nǹkan, kódà kì í rọtí fún yàn, ọmọ orí tọ́lọ́run ṣe fún ọ. Tó bá yá wọn tún ní àhùn yẹn gan, wọ́n ní babaláwo rẹ lórí mọ́ fún yàn lówó pé ọ̀rí ìyá rẹ̀ bó ṣe rí ni. Wọ́n oògùn tóun ṣe ń tiẹ̀ nù kì í náwó, tó bá iná yóò kú. Ọlọ́run ọba o, irú ẹ̀dá wo lọ́lọ́run dáràn Yorùbá ná? Irú ẹ̀dá wo, irú ẹ̀yà wo lẹ̀yà Yorùbá? Ọgbọ́n àgbọ́njù tí ń sọ wá dèrò ẹ̀yìn gbogbo ìgbà. Ọgbọ́n àgbọ́njù bọ́mọ Yíbò bá ṣe wọ́n ní ọmọ Yíbò. Ìgbà kan olè náà máa sọ pé ọmọ Yíbò ń jà. Nígbà tí ayé olè ò yọ mọ́, tí gbogbo ẹ̀ há gẹ́gẹ́ tọ́lọ́pàá ti pọ̀ ń gbòòrò, tí ò sí pé wọ́n rí ogun jalè mọ́, àtúbẹ̀rẹ̀ sọ pé Yíbò yóò ṣoògùn owó ni. Níjọ́un ìran Ìjẹ̀bú ló lówó jù nílẹ̀ Yorùbá dònígan, àwọn náà pọ̀ jù tó jẹ́ olówó. Ìgbàgbọ́ tí Yorùbá ní ni pé gbogbo Ìjẹ̀bú ṣẹ́ṣọ́ owó ni. Ìgbàgbọ́ Yorùbá nìyẹn. Nígbà tí Kọ̀lìntì ó kọrin ó ní kékeré Ìjẹ̀bú igi owó, àgbà Ìjẹ̀bú igi owó. Ṣé wọ́n ní ká má lówó nílẹ̀ Yorùbá ni? Ewu ti wá wà débi pé ọdún kan 2005, 2006 àwa tá a jẹ́ graduate tá à ń bá bọ̀dá Múkẹ́là ọmọ mi wálé ṣiṣẹ́, kò yẹ kí mẹ́ṣẹ̀ olùkọ́ ọ̀bọ̀ mọ́ mẹ́ṣẹ̀ ní káwọn èèyàn lè bá a mọ̀. Ato 21 géńdé tá a ṣe graduate, fresh graduate, àwa jókòó sọ́dọ̀ wọn 25, 26 àwa lọ́dọ̀ wọn kò ṣiṣẹ́.
accountant lẹ̀gbọ́n so tán bá rí iṣẹ́ consultant gbà bíi pé wọ́n fẹ́ lọ báyàn audit tax nǹkan kan wọ́n ó pè wá sí pé ká tẹ̀lé àwọn lọ àwa la máa wà ń fìdí àkànwá fún wọn report ni. mo wá notice kankan period yẹn ọlọ́run kẹ́gbọ́n gan ẹ̀gbọ́n a máa ra mọ́tò méjì láàrin ọ̀sẹ̀ nígbà míì láìfù rọrùn à ń jẹun à ń yó bọ̀dá wa pé gbogbo ajọ́jọ́ kan ó ní ẹ wá máa lọ gbogbo yín ẹ wá máa lọ àti lóṣù mẹ́fà May àkúrò kéèyàn dọ́dọ̀ yàn ní nǹkan bíi May kó dẹ̀ máa wo December period bọ̀dá wa sọ pé gbogbo yín bẹ́ẹ̀ ṣe ń lọ ilé ọdún yìí tẹ́ bá ti lọ ẹ má dé sọ́dọ̀ mi mọ́ o kí ló fà tá a fi ní dé sọ́dọ̀ yín ọmọ ìyá wọn gan tí wọ́n àtẹ̀gùn bá wà sí dọ́dọ̀ wọn òun gan ó bá wọn jà lórí ọ̀rọ̀ tí mo sọ yìí pé kí ni tẹ́ máa sọ pé ká má dó sọ́dọ̀ yín bọ̀dá ní ayé lè ṣe wọ́n ní mò ń lo kádàrá yín yìí pé káàdì èmi ń ra mọ́tò lójoojúmọ́ ayé títí yín ò nítumọ̀ ayé ò ní rí bẹ́ẹ̀ mọ́ báyìí ń wáṣẹ́ ni ẹ̀ tí ì ríṣẹ́ mú ló ti bá pé ó ti lo kádàrá wọn because nígbà yín nínú wa ní drive bọ̀dá as driver nínú wa tí bọ̀dá bá tún gbaṣẹ́ borehole á tún lọ gbogbo àlá wọn fẹ́ lọ́mọṣẹ́ gan mọ́ gbogbo àwọn ọmọṣẹ́ wọn ti darapọ̀ mọ́ wa ti di kankan náà period yìí bọ̀dá ọmọ ní mo wá pẹ̀lú làákàyè mi tọ́lọ́run fún mi láti gbà yẹn torí ọlọ́run ní kí n rí ìrírí gan mo ráṣìírí ayé gidi gan torí ẹ̀ ni tọmọdé bá ń ṣe nǹkan kan ní kékeré ẹ máa try láti máa béèrè kí ni concept nǹkan tí ń ṣe from there ẹ máa bẹ́sẹ̀ tọ́ sọ́nà kì í ṣe gbogbo nǹkan là á máa lé ọmọdé díẹ̀ pé kó má ṣe kékeré mi lọ́lọ́run ti fún mi lẹ́bùn ẹ̀bùn tẹ́lẹ̀ tí mo ń lò lónìí kékeré lọ́lọ́run ti yọ̀ǹda ẹ̀ fún mi mo wá pe bọ̀dá Mukela àjọ náà lọ́wọ́ ní ẹ̀kan fẹ́ fìyà jẹ wá ni tó ta bá padà dẹ́kọ̀ that was 2005 pé ta bá padà wá 2026 I mean 2006 pé ní January ta bá dé padà ẹ̀ nígbà wá sílé bọ̀dá ní nígbà yín o ní kí la ṣe fún yín bọ̀dá ní ayé ò sọ mí lẹ́nu ẹ ti ń lò close to ọdún kan kò sínú yín torí nǹkan kan ṣe sáyé ò ní sọ mí lẹ́nu ni ó ní kádàrá yín lolú ẹ fi ń ṣe nǹkan tèmi náà ra nǹkan lójoojúmọ́ tí mò ń kọ́lé tí mò ń ṣe gbogbo ẹ̀ mo wá sọ fún bọ̀dá àjọ náà lọ mo rí nínú gbogbo wa mà pé ẹ̀yin lẹ tó ayé wa ṣe báyìí ni ẹ̀yin lẹ táyé wa ṣe èwo nínú wa ló lè dá àmàlà àpò kan jẹ nígbà yẹn tẹ́ ẹ sọ pé ẹ fẹ́ lo kádàrá ẹni tí ò lè dá àmàlà àpò kan jẹ àmàlà 200 à lè dára jẹ nígbà yẹn ká tó dọ́dọ̀ wọn ìgbà tá a dọ́dọ̀ wọn ni gbogbo wa ń pààrọ̀ aṣọ la ní báàgì tán pólí báàgì la fi gbé aṣọ dénú ilé bọ̀dá aṣọ mélòó lèmi ti ẹ̀ mú débẹ̀ bóyá ni mo níjú ṣẹ́ẹ̀tì kan ṣòkòtò méjì lọ àti bàtà ẹyọ kan tí mo mú ilé bọ̀dá ẹ̀ ni mo wà tí mo ti plan ìrìn àjò mi débi level tí mo bọ̀ wà lénìí nínú ilé bọ̀dá Mukela tá à ń sọ yìí bọ̀dá sì fi ẹ̀kọ́ kan kò sí bọ́tọ̀ bá gbébi kẹ́lẹ́ ayé rẹ̀ tọ́ ọba ti ṣe olórí burúkú tí máa wá kéèyàn ó ṣubú ọ̀rẹ́ kọ́ méjì mẹ́ta kọ́ nínú àjẹni tó ń gbé lọ́dọ̀ rẹ̀ ẹ̀kọ́ tí mo kọ́ lọ́dọ̀ ẹ̀ láyé tó strange sí àwọn ibi background tèmi background kan lèmi náà ti wá kí n tó darapọ̀ mọ́ family yẹn ẹ̀kọ́ tí mo wá kọ́ mbẹ̀ mo mú padà wá sínú ìran mi tó jàǹfààní fún wa ń bẹ̀ lénìí torí ẹni tẹ́ ẹ bá rí ẹni tí ìyá rẹ̀ bá tọ́ ọ rẹ́ wọ́n dùn bá rìn ju àwọn tí ìyá wọn fi àjẹni èmìrì ni mọ́sọ̀mọ́ yóò fún ológun jẹ wọ́n ṣòro wọ́n yàtọ̀ síra wọn. nígbà tí mo dé ọ̀dọ̀ bọ̀dá tí bọ̀dá bá gba owó sẹ́lẹ̀ ní pé ó gba kọ́ńtrátì owó wa wọlé sí lọ́wọ́ tó bá ti ń lá nínú àkáǹtì ẹ̀ ní mọ̀ sọ pé ó yá o yóò pé gbogbo wa jọ iye tó bá fẹ́ fún wa bẹ̀ wá láì tọ́kàn rẹ̀ bá yọ̀ǹda 10,000 yóò fún gbogbo wa nínú owó yẹn àwa náà ó lò ó lọ inú wa ọmọ dùn àwa kí la fẹ́ fowó ṣe nígbà náà á lọ ọmọ ṣe fàájì káàkiri bọ̀dá ọmọ owó yóò rán èmi tí mo dúró yìí lọ sí Èkó Island yóò ní kí lọ báwọn ṣe tẹ̀sùbá wa yóò dẹ̀ ṣe tẹ̀sùbá fún gbogbo wa kárí lẹ́yọ kọ̀ọ̀kan tẹ̀sùbá àti tiẹ̀ nígbà yẹn 5,000 ni mo ń ṣe tẹ̀sùbá ẹ̀yọ kan fún bọ̀dá mo lè ṣe mẹ́rin fún different type wọ́n ti kọ àwọn òǹkà tó gbọ́dọ̀ wà lára tẹ̀sùbá kọ̀ọ̀kan
àwọn nǹkan tí mo ń sọ àwọn tó pẹ́ tá bá rí fídíò yìí wọ́n jẹ́rìí sí ọkàn mi balẹ̀ páwọn èèyàn máa jẹ́rìí sí fídíò yìí tí mo ń ṣe yìí. mo fẹ́ kí ẹ̀yin tẹ́ ẹ bá fídíò yìí pàdé tá a ti jọjọ gbé lọ́dọ̀ bọ̀dá rí kẹ́ comment sábẹ́ comment section yìí. a wà lọ bọ̀dá wà á ra ìtẹ́ ìkírun máa bá wọn rà máa ra àgé jẹnẹrétọ̀ wọn wọ́n sáfìsì ẹ̀ wọ́n fepo sí àdúrà la mọ bọ̀dá yẹn mọ́ tí màá ń ṣe ń gbèsè ayé rẹ̀. ọ̀dọ̀ wọn ni mo ti kọ́ oríṣiríṣi tírà tí ìyẹn fi máa jagun torí gbogbo apáta la bèlú ipa lógun ká tó dọ́dọ̀ wọn. so ibẹ̀ ni bọ̀dá tí mo kọ́kọ́ kọ́ lọ́dọ̀ bọ̀dá ni ayù dáfíù mo kọ́kọ́ kọ́ dáfíù tí mo mọ̀ lénìí ọ̀dọ̀ bọ̀dá mo ti kọ́ ọ̀dọ̀ bọ̀dá mo ti kọ́ yamma asara jẹ̀mílà àsàlátù kan ọ̀dọ̀ bọ̀dá mo ti kọ́ samso biladi ọ̀dọ̀ bọ̀dá mo ti kọ́ latifu baki ọ̀dọ̀ bọ̀dá mo ti kọ́ sẹ̀fí ọ̀dọ̀ bọ̀dá mo ti kọ́ different tírà. bó bá ṣe ń gbé àwọn àdúrà yìí kalẹ̀ ní ọmọ kọ́ pé ìwọ náà máa ṣàbá yìí ìwọ náà jókòó máa ṣàdúrà yìí kọ́nà gbogbo yín ó lè bá a dá tẹ́ bá délé wa báyìí láàárọ̀ kùtù tá a bá kọ́kọ́ jí ní 5 a.m. bọ̀dá ti jí tí bá ti kí àṣùbà àtọ́ báyìí ni ó bẹ̀rẹ̀ prayer yóò ṣe prayer wago 8 ni kó tó jáde nínú ilé máa ń tẹ́ fẹ́ fi gbé jáde àfi tó bá parí àdúrà rẹ̀ tó bá dẹ̀ wà nínú mọ́tò náà ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tó bá mọ bọ̀dá Mukaila dáadáa yóò mọ sa tẹ̀sùbá ni. ṣé ẹ̀kọ́ rere kọ́ la rí kọ́ lára ẹ̀gbọ́n ni gbogbo wa lè ní tá a gbọ́dọ̀ bọ̀dá pátá àfàwakọ̀ kan tá a tì sínú ilé ara wa àṣírí ni mo gé fún yín lénìí. a sì ráwọn èèyàn tí ń sá fún ẹ̀gbọ́n yẹn gbà yẹn pé yóò lò kádàrá wọn tí wọn ò lè dọ́dọ̀ ẹ̀ tó jẹ́ pé ẹ̀rín máa ń pa mí ní tí n bá gbé tó ní nígbà máa rẹ́rìn ọlọ́run má jẹ́ ká yóò mú àṣírí ọlá wa. ibi tí ọ̀pọ̀lọpọ̀ ti ṣubú ni àwọn mindset àwọn èèyàn tẹ́ kó tira tí wọ́n ń wò yín pé ń gòkè tí wọ́n dẹ̀ rí àwọn ìgbìyànjú tẹ́ ń ṣe inú ilé yín fún ara yín torí pé ṣẹni tí máa ń fara pamọ́ wọ́n ti bìlí pé ẹsẹ̀ sọ owó ni. ìjọ òní tí mo fẹ́ sọdá ní Ìkẹjà mo fẹ́ sọdá síbi airport hotel bí bọ̀dá ṣe kọjá ní bọ̀dá bá rí mo ti rí wọn gbẹ̀yìn sìn àti fẹ́ tó 10 years bọ̀dá pè mí gbàtà wọn adé lẹ́wọ̀n á pè mí lórí fóònù pé mo rí ọ́sìn tó sọ́dọ̀ mo bọ̀dá kìnnìkan wọn ní ọ̀ṣọ́ ọmọ dáadáa ọ béèrè mí láìfẹ́ gbọ́n yẹn òjò báyẹn lọ wọ́n tún bẹ̀rẹ̀ sí ṣàdúrà fún mi. ẹ má jẹ́ kí n tàn yín jẹ ọ̀dọ̀ ẹ̀gbọ́n ni mo ti kọ́kọ́ kọ́ pé nílé ayé ìtọ́ ọba gbójúlẹ́gbọ́n rẹ pé yóò ṣàánú rẹ tí ò bá ṣe fún ọmọ mu lọ́ta wàláhì bọ̀dá ló sọ ọ̀rọ̀ yẹn fún mi ó ní gbogbo ẹ̀dá tó bá ti ro kan pé yóò ṣe oore fún ọ tí ò bá ṣe fún ọ̀tá lẹ́ẹ̀ ṣe gbẹ̀yìn ṣùgbọ́n má ronú pé nìkan yóò ṣe oore fún ọ lẹ́ẹ̀fi ní múra yín lọ́ta ní ìbáṣepọ̀ yín ó fi jẹná tó bá wá dọ̀la tọ́lọ́run bá wá kọ pé oore rẹ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀ because ó ní ọ̀rọ̀ kan tí bọ̀dá máa ń sọ tó jọ mí lójú jù yóò ní ẹni tí ò bá ní fún ọ lóúnjẹ jẹ láyé ẹni tó yẹ pé ìwọ lọ́ọ́ fún lóúnjẹ gbogbo ẹ̀dá tó yẹ pé nínú iṣẹ́ tí wọ́n bá ṣe ní ogún ojú rẹ ni ó ti jẹ tó bá ní láárí ṣáájú rẹ kò ní fún ọ lóúnjẹ torí pé àkọ ìrìn àjò yẹn pé òun ní ò fún ọ lóúnjẹ ìwọ la kọ pé ò fún lóúnjẹ ṣe é ti rí àdìtú yẹn ta lórí rí nínú yín ẹ wá wòye series àwọn èèyàn tó ti parọ́ mọ́ lọ wọn lò ṣẹ́ṣọ ni ó ṣe kíndé kan ni tó o bá níláárí tó o bá pe rántà gbangba lé rẹ pé odidi màálù ń wù mí jẹ lẹ́nìí nílẹ̀ Yorùbá ò gbọ́dọ̀ dánwò àṣírí mo ń gé fún yín lẹ́nìí o tó lówó ò gbọ́dọ̀ dánwò pọ̀ torí ẹ̀ làwọn tó lówó ni wọ́n ṣe máa ń sá lọ sí GRA níbi tí àwọn irú wọn ti pọ̀ tó jẹ́ pé wọn ò ní máa rorò kúrò síra wọn. làwọn èèyàn ṣe máa ń sákò láàrin wa àwọn Haúsá máa ń dó láàrin àwọn olòṣì wọn nítorí pé wọn èé rorò kúrò síra wọn. nìtàn bá fún èèyàn lówó tó lówó bá fún ọ lówó lónìí tó fún ọ lọ́la Yorùbá bẹ̀rẹ̀ sí ní rorò kúrò pé ojoojúmọ́ tiẹ̀ ní wọ́n fún bátìrí mínísì yóò fún mi lówó ní ṣé kìí ṣe pé lóra wọ̀ mi bó Yorùbá ṣe rí nù níwọ̀ táyé rẹ̀ ò nítumọ̀ tó fi kádàrá tó ń pariwo pé mo gbà lọ́wọ́ rẹ̀ yìí ọ̀ lè fi jẹ àmàlà 200 naira ilé olóúnjẹ kọ́ jogún fèsì
wọn ò bí ọrẹ débẹ̀ ọwọ́ ara ẹni tó rà fún ọ ọwọ́ bẹ̀rẹ̀ sí ní rorokuro tí bí ìran Yorùbá ṣe rí rèé bí mindset Yorùbá ṣe rí nù tó bá ti dọ̀rọ̀ ọ̀la. Kíní kan ṣẹlẹ̀ níbi 200 years back nílẹ̀ Yorùbá lágbègbè wa láàrin Òṣogbo, Ìkìrun, Ọba Àgùnsírè àti Ìrágbìjí. Nǹkan ńlá kan ṣẹlẹ̀ ńbẹ̀ tó jẹ́ pé ìtàn ń bọ̀ lórí rẹ̀ láìpẹ́ yìí tí màá sọ̀rọ̀ nípa ẹ̀. Baptist Church ó dúró sí Ìwó gbẹ̀ẹ́ nígbà tí Baptist Church dúró sẹ́gbàá Abẹ́òkúta ní the first place wọn. Ìgbà tí ó múùfù kó l'Abẹ́òkúta ó múùfù wá sí Ìwó bí Ìwó ṣe láàfáà tó wọ́n gba Baptist Church láàyè níwò. Baptist Church fò fẹ̀rẹ̀ wá s'Òṣogbo, Òṣogbo ò gbà o torí ìgbà náà Islam ń bẹ lára wọn tí ń jó wọn lára fẹ̀fẹ̀fẹ̀ wọn ò gba Baptist Church lálejò. Wọ́n wá ṣàlàyé fún Ìkìrun pé a ti mọ̀ pọ́dọ̀ yín ní bọ̀ ń kírun ẹ̀ gbọ́dọ̀ gbà wọ́n láàyè o wọ́n ó sọ gbogbo àwọn ọmọ yín di Kírísítẹ́nì. Baptist Church dúró láì ó dúró ń kírun, Ìkìrun lé wọ́n dúró sọ́ba Àgùn níbi tí St. Michael wà yẹn gàgàgàgà náà dúró sí lọ́ba Àgùn. Àwọn bàbá wa wọ́n lé wọn dànù etí wọ́n fi lé wọn màá sọ nínú ọdún abẹ́sọ̀ tán Ọba Àgùn màá sọ tí wọ́n fi lé wọn. Church yìí wá lọ okó òun Ìrágbìjí Ìkìrun kankan wá lọ láǹdì sí rèé gbẹ̀ẹ́. Ìgbà tí church dé rèé àwọn ará rèé gbà lálejò. Possibility wà káwọn ará rèé ó lọ dífá pé àwọn àlejò kan ń bọ̀ o wọ́n sì ti ń káàkiri àwọn èèyàn ń lé wọn tàbí kí Ifá ti sọ fún wọn pé ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ kan ń bọ̀ tẹ̀yin gbọ́dọ̀ gbà pé àwọn àlejò kan ń bẹ tí àwọn èèyàn ó kọ̀ níbì kan ẹ̀yin rẹ̀ gbọ́dọ̀ gbà o ẹ bá ti gba oríire yín ti bẹ̀rẹ̀. Ìrẹ́gbà Baptist Church wọlé pé wọ́n kọ́kọ́ produce lágbègbè wa yẹn nígbà tí Ẹ̀sà Òkè produce governor ní Old Ọ̀yọ́ Ìrẹ́ produce deputy governor níbi tí Òṣogbo, Ìkìrun, Iléṣà nǹkan kan wà Ìrẹ́ ó produce deputy governor ní gbogbo agbègbè wa yẹn. Lénìí àwọn tó lówó ń re lónìí ọ̀pọ̀lọpọ̀ Baptist ni most àwọn ọmọ wọn gbà yẹn bẹ̀rẹ̀ sí ní fòfẹ̀rẹ̀ lọ lóyìnbó lọ kàwé wọ́n wá kàwé lóyìnbó wọ́n ríṣẹ́ gidi iṣẹ́ ńláńlá àwọn iṣẹ́ Nàìjíríà tó hot gbà yẹn tó nítumọ̀ gbogbo wọn dẹni yìí láwùjọ. tó bí ó bá kọrin yóò máa kọrin kiri yóò fi Ìkìrun lẹ̀ yóò fọba Àgùn lẹ̀. Ìrágbìjí gan ò sínú ìlú tó ní kinní nígbà tá à ń sọ yìí. ara arú tá à ń sọ nìyẹn wọn ò wá rí ìtìrànmọ́ fún rẹ̀ pé ìrẹsọ́gun owó ni wọ́n wá rí wọn bí ìgbà tó yẹ pé opportunity wọ́n wá rí wọn bí ìrí Ìjẹ̀bú náà ń rí rèé ládùúgbò wa àwa ìyókù wọn ríra wa bí ìgbà tó yẹ pé bóyá wọ́n yàn wá jẹ ni. ṣé ń gbọ́ àlàyé mi dáadáa níbi tí Yorùbá ti ń ṣera wọn nínú ìrìn àjò ayé. Ẹ wá wo Ìrágbìjí lénìí ládùúgbò yẹn nígbà tí mo lọlé níbi ọdún kan níbi ọdún mélòó kan sẹ́yìn tí Oyètọ́lá wà ń gọ́vnà mo délé náà máa ní Oyètọ́lá kò ṣe dáadáa sí gbogbo wọn dẹ́jẹ́ sí Oyètọ́lá ní òjò kó Oyètọ́lá padà as gọ́vnà lẹ́lẹ́kejì ní gbogbo agbègbè yẹn. Èmi ní Ìbà ní Ìkìrun ní Ọba Àgùn ní Òṣogbo ní gbogbo àwọn tó gbógun ti Oyètọ́lá tí ò fi padà sí gọ́vnà nìyẹn because ní senatorial district yẹ ni wọn ò ti dìbò fún tó bá wọlé ń bẹ kò sí nǹkan tádé kí n fẹ́ fi nà inú wọn dùn náà fò ókè nítorí pé ò wọlé. Bí Yorùbá ṣe rí nù ọ̀rọ̀ gùn mí lónìí ló jẹ́ kí n máa sọ nǹkan tí mo sọ yìí. Bí Yorùbá ṣe rí nù ẹ gbógun ti ọmọ Oyètọ́lá ẹ jórí gómìnà ṣe nítorí pé rí pé ìmọ́lẹ̀ ti dé sílùú Ìrágbìjí. Kí ni ìmọ́lẹ̀ tó tàn sí Ìrágbìjí? Ìmọ́lẹ̀ aṣíwájú ọmọ ògo kan ṣoṣo tí Ìrágbìjí ń jẹ lọ́wọ́. Yorùbá ìfẹ́ rí kẹ́nìkan ó soríire jù wọ́n lọ bẹ́ẹ̀ ni yóò ṣe dẹni ilẹ̀ tí ó ṣubú pátápátá ni wọ́n mọ̀ wá. Nígbà tá a dìbò presidential ìlú Ìrágbìjí nìkan ni Tinubu ti wọlé ìlú rẹ̀ nìkan ló ti wọlé gbogbo àwọn ìlú tó yí wọn ká
the same thing náà tó ṣe mo ní kí ló dé tẹ́ ẹ̀yin fẹ́ support ẹni tí bá ń soríire kí ló dé tí Yorùbá rí bẹ́ẹ̀ tí èèyàn bá ti wá ń soríire báyìí ó ti dìbànújẹ́ Yorùbá bẹ́ẹ̀ sọ pé oògùn owó ẹ̀ lò kówó jẹ bẹ́ẹ̀ sọ pé kówó jẹ ẹ̀ ní ó lù yẹn gbájú ẹ̀ kí ló dé tí Yorùbá rí báyìí ìjọ wo la fẹ́ yí padà nú èrò wa wáyé táwọn aláwùsá ò mọ tí àwọn ọmọ wọn dànù sàárà tẹ̀yìn ò gbà mọ́ nílẹ̀ Yorùbá ó ní sàárà táwọn nǹkan jẹ lójú rin ní gbogbo ojú rin Agége lọ sójú rin Òyìngbò ẹ bá dé Kano Street àṣà afọ́jú ni gbogbo àwọn afọ́jú tẹ̀ ń wò ń pátá ni wọ́n ń yá àwọn èèyàn ní millions nígboro Èkó láti fi ṣe business tẹ̀yìn rò pé tá bá ti lọ mú fún sàárà yẹn ti bàjẹ́